Ẹ kú òwúrọ̀, ẹ kú ọ̀sán, ẹ kú ìyálẹ̀ta ní gbogbo tí ẹ ti ń láǹfààní àti gbọ́ mi. Orúkọ tèmi ni Adéọlá, Adéníjì lórúkọ bàbá mi. Ewì tí n ó kà ní Kùrukùru látọwọ́ Zainab Bobby. Ìyàtọ̀ gédégbé sí ti abiyamọ kan tó ń ṣọ̀fọ̀. Ojú ọ̀run kún àwọn ìràwọ̀ jọ láti kọ àwọn orin ìyìn, níbi tí àwọn ẹyẹ ti ń ṣàfọ̀mọ́ pẹ̀lú tẹ̀sùbà tí kò rún lórí ìrun. Ìbẹ̀rẹ̀ àdúrà gbogbo mùsùlùmí, gbogbo ìyá ni alfatia àṣìfà ìwòsàn. Ìjẹ́ orí bí ìyá kan ṣe ń wá ìtùnú níbi ìdìmọ́ra ìyá mìíràn. Umul Kitabu, Gọ́íbù, ìpilẹ̀ṣẹ̀ ìdúró gbáyíngbé nínú ìwé yìnyín yìí. Àìmọye àwọn ènìyàn ló há mọ́nú àwọn ojú ewé rẹ̀. Ní alẹ́ àná, mo tẹ ọmọ ọdún 3 ara mi rì sínú ọ̀gbìn ìrántí. Àwọn ilé ìṣeré pẹ̀lú àwọn ṣìgìdì, ìmáa wá àwọn ibùgbé, ìmáa díbọ́ ìjábíamọ, ìmáa tọ́jú ọmọ kan tí kò ní mọ bàbá rẹ̀ láéláé. Tó bá béèrè, mi ò ní sọ fún pé àìmọ́wọ́ mẹsẹ̀ mi jẹ́ dídà sínú òkú kan, omi tó ń mú ẹ̀jẹ̀, ìrìn àjò ìrì. Màá sọ fún pé kádàrá ni kádàrá nígbà tí mo bá sọ pẹ̀lú ahọ́n mi ní ìjìsílẹ̀, àti ní àwọn àkókò kan nígbà tí n kò bá ní ìmọ̀lára ọwọ́ rẹ̀ kí ó máa kan itan mi. Màá gbà á gbọ́ ná. Gbọ́ èyí, mo jẹ́jẹ̀ẹ́ láti máa mú ọmọ mi bìnrin lọ síbi omi náà. Màá sì jẹ́ kí ó wẹ̀ níbi pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí òjò tó ń ṣàn jáde látinú àwọn sánmọ̀, ìwàláàyè tó ràn kàn.